ó jọ pé wòlíì Tibetan náà ti fi style dá sọ́rọ̀ ganusi tó ṣẹlẹ̀ láàrin Wasiu Ayinde àti àwọn aláàfáà. Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tó lágbára yìí tí wòlíì fi ránṣẹ́ sí àwọn pásítọ̀, àwọn àfáà tó ń káàkiri ibi tó ti ń sìnkú tó fi di ọ̀rọ̀ ohun tí ganusi mú wá lọ́jọ́sí láàrin Wasiu Ayinde àti àwọn aláàfáà. Kí ló yẹ káwọn aláàfáà àti pásítọ̀ kan máa ṣe láàrin ọ̀sẹ̀? Iṣẹ́ wo gangan ni wọ́n gbà? Ṣó yẹ kán máa lọ síbi òkú? Tá bá ń sọ̀rọ̀ àdúrà tó máa ń ṣe fáwọn òkú, ṣó sì necessary ṣá? Gbogbo ẹ̀ náà ni bàbá ìtúkà lẹ́nu fọ́nrán yìí. Oríṣiríṣi ọ̀rọ̀ náà ni bàbá ìfiránṣẹ́ sáwọn òbí, ohun tó yẹ kán máa ṣe àtijọba. Wòlíì fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn tó ń fi bíbélì tàfàlà. Kí ló máa ṣẹlẹ̀ sí wọn? Kí ló máa ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ petrol tó bá máa fi di ìparí oṣù July? Ọ̀rọ̀ ń bẹnu fọ́nrán yìí, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu wòlíì Tibetan. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Ẹ̀wọ̀n ìsọ̀ ti táwọn pastors àtàwọn Muslim ń gbà káàkiri ìsìn. Kẹ́nìbọ̀dì tó kú wọ́n ti kẹ́ni wọ́n ti níbẹ̀. Wọ́n ti kẹ́ni wọ́n máa ti dọ̀rọ̀ wọ́n máa fa tẹ̀síbá. Wọ́n máa tẹ̀síbá wọ́n ti máa mú músíbà òdání lélẹ̀ ìtàn lọ yìí. Kò ní jẹ́ tẹ̀síbá nìkan wọ́n mú músíbà òdání. Torí wọ́n ti máa lu àwọn aláàfáà mi níbi òkú. Àwọn tó ń jòkú yẹn apọ̀ ọlọ́pàá pé ẹ máa nà wọ́n. Ẹ máa nà àwọn olórí ìyá yìí because ẹni tó lọ gbàdúrà fún ó ti kú. Àdúrà rẹ̀ ṣe kí ni kò lè tẹ̀lé mọ́. Ní Kìrìsìtẹ́nì o, gbogbo wọn tá ń wéèsì ti pọ̀ jù. Ká wéèsì àdúrà lórí òkú. Ẹ̀dẹ̀ rí gbàtẹ́nì yẹn sì kì títí. Ó yàgbé sára, ó gbè sára gbogbo nǹkan o. Ó ga o. Ẹ̀yin náà lè sọ pé ikú yájẹ̀ sí o. Ó dẹ̀ wá kú sí ikú dára. Ẹ̀jẹ̀ tí wọ́n gbẹ́ ní ẹgbàgì ẹgbẹ́ gbogbo ẹ̀. Ẹni àfáà láti Ìlọrin, àfáà láti Kwara, àfáà láti Ondo, àfáà láti Ọ̀rẹ́. Chief Imam fún kí ni Chief Imam wá mi òkú? Friday ló yẹ kí Chief Imam ṣiṣẹ́ ní mọ́sálásí. Head pastor Sunday ló yẹ kó ṣiṣẹ́ ní church yìí. Monday to Friday ó yẹ kó lọ bí iṣẹ́ tiẹ̀. Torí tẹ bá rí iṣẹ́ tí wọ́n gbọ́kàn lẹ́yìn kì í ṣe iṣẹ́ gidi. Tí o bá pe ọmọ ẹ nínú ilé lágbájá mákànsí oníṣà ìyẹn bàbá ayé pè mí. Wọ́n ní bá mi mú rọ́ọ̀bù tó wà lókè bẹ̀yẹ. Bá mi fi wọ́ ẹsẹ̀ mi tó bá wọ àgbàlagbà kó ti bá wọ. Ó lọ ti tó kò ṣe ọmọ mi. Ọmọ àṣerú ẹ̀ fún ẹ. Àdúrà gidi nìyẹn o. Eléyìí tẹ́fẹ́ ẹnu òfó gbà yìí tó ti mọ̀ tó wà pẹ́. Torí ẹni tó gbé mi wáyé ló ń súre fún mi yẹn. Adeboye ò lè súre fọ́mọ yẹn. Marcus ò lè súre torí ọmọ yẹn ní èjì tí wọ́n gbé wá tó wà lọ́kàn wọn. Ìyẹn náà fi ní ká máa tètè bá wọn fà á ní Proverbs 3 láti máa ṣe sí lọ sísàlẹ̀. Ó ní ká kọ́ àwọn ọmọ wọ̀nyí kí wọ́n lè ṣe kí ni mú wa ní ìsinmi lọ́jọ́ alẹ́ kó má fa sìgá. Kọ́ máa fa gbó, kọ́ máa fa Colorado, kọ́ máa fa ìyálẹ́ta tó wà ń ta yìí. Tó bá ti fà á ní orí máa ṣe kí ni orí máa tú. Irú Abẹ́òkúta ń sìn kò jọ pé àwọn bàbá gidi ló wà lábẹ́òkúta. Ní kí Tinubu tó dé náà ti lọ́ wú gbogbo sàárè lábẹ́òkúta tó ń lọ ibùdó òkú. Wọ́n fi ṣe súnmọ́súnmọ́. Àwọn tó ti kúre tẹ́lẹ̀ fún tó jí wọn padà pé ẹ̀ ní kúre. Hallelujah. So it's okay. Ẹni tó lọ wá ikú èèyàn bẹ́ẹ̀ni tó wà kùsà òun fúnra ẹ̀ pàápàá kí wọ́n tó lọ máa pàtí títì. It's whatever you sow that you are going to reap. Brethren in Christ, if you call the Bible the book of life, the book of knowledge, the encyclopedia or anything, you are free. Do you really know what is inside the Bible? No. Náà nìyẹn òun lẹ́ ń gbọ́ yìí ó nípa àwọn tó ń fi bíbélì tàfàlà ẹ̀rí bó lágbára. And you are fighting for baptism. You are fighting to be this and that, but you didn't know what is in the Bible. If you go to university, before you go to university, you start from primary to secondary school. Then when you pass your JAM, you go to university. There is for you to rub shoulder with people who have the same brain with you. In what? In agricultural department, computer department, then physics department, medical department. Yes, for some years. Then after the 5 years, you go out.
Then after practicing the NYC and everything, you now become a professor, become anything. No, you need to go the stages. But there are some people who did not go to school and they are millionaires. There are some people who did not go to university. They are singly rich because their foundation was fine. Psalm 11 verse 3. He said, if your foundation is fine, there's nothing anybody can do to you. For February, let me tell you, God is not the one that created those months. It's the British people that created those months. All these things were doctored by the British. Even the money we are spending was created by the British. They brought the machine to come and design a flower for us. That's what they did to us. That is what they did to us. Hallelujah. The money we are spending is not from God. That was why the preacher said, owó fariwo paper ni ó níyẹ ó lè fò lọ. So when you are being supplied diesel, now there is no kerosene outside again. Why? Gas has what? Take the place of kerosene. Church lẹ́ni kerosene tó pọ̀ nílé epo? No. Gas ti gba ó ti lé kerosene wọlé. Then ká tó rí the end of July. Petrol ò náà ní sáré petrol. Àwọn márùwá tó ní fẹ́ gbé wá gáàsì ló máa gbé sẹ́yìn ẹ̀ tí bóyè bá máa tó bá gbé márùwá ṣubú ẹrù tí dúgbà máa bà ní kí bóyè má ti sún náà because wọ́n ti gbé pósí tẹ̀lé wa. Àwọn mọ́tò tàbí fẹ́ máa gbé káàkiri pàápàá tẹ bá ti lulẹ̀ lódì iná yà dúgbù gbẹ̀gbẹ̀m lódì wọ́n ní sùúrù kòjó tó káwá tó wá gbá èrú àti ńlájú. Gbogbo tí a ti ń lajú lọ a ṣìkù ní táìmù yẹn ó sì ẹ̀ ló ń gbé jáde lára ẹ̀rọ tó bá ti wù ẹ́ kó bẹ́ sínú ẹ̀. Hallelujah. Nígbà tó so gáàsì mọ́ máa ń wá tó dẹ̀ mọ́ àwọn olóríire tó ń bọ̀ lẹ́yìn wọ́n fi ìlú ẹ̀ dànù gbogbo owó tó pa àdébí tó máa kó dání lọ́rùn jẹ́rìí mọ́tẹ́ mi sọ àwọn kìíní wọ̀nyí ò lé. Ó ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ wọn ló pọ́n. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu wòlíì Tibetan kí lè ròyìn nípa gbogbo ìtànsán pàápàá lórí ọ̀rọ̀ bẹntiró. Yàtọ̀ síyẹn wọ́n dárúkọ àwọn aláàfáà àtàwọn pásítọ̀ kí lè ròyìn nípa ẹ̀. Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.